ẹ bá ń pè é kórí rẹ̀ ó wú o. Dúdúyẹmí mo pé kúlùsà abiyamọ làjọkẹ́ o. Abiyamọ làjọkẹ́. Abiyamọ làjọkẹ́ o. Abiyamọ làjọkẹ́. Ẹ kú ọdún o. Dúdúyẹmí mọ̀mọ̀ tún dé o. Mo wá kẹ́ni re ọmọ Lára ọmọ Jímọ̀ aya Tajudeen mi ṣọjọ́ọ̀bí lónìí. Màmá Tímà Olúwanífẹ̀ẹ́ mi, ìyá Báràká, ìyá Ṣúkúrà, ìyá Abdullahi, ẹ kú ayẹyẹ orí kádún o. Dúdúyẹmí mọ lọ́dún orógbó orógbó ẹgbẹ́ o. Alóyin lóhùn ebọ́dún òbí òbí àmọ́ gorí àtẹni. Bọ́dún bá ti ń dún ìní pèrègùn àmọ́ máa wọ tuntun bá wálé ayé. Ọmọ Lára ọmọ Jímọ̀ ní ṣọjọ́ọ̀bí lónìí o. Aya Tajudeen ẹ kú ọdún ẹ kú iye èdùn. Màmá Tímà Olúwanífẹ̀ẹ́ mi mo lẹ́ẹ̀ṣọdún ọdún ní ìkórè ó jẹ́ ṣe tẹ̀mí sí i. Iye Báràká òkúkú ní fọdún eléyìí ṣàṣe mọ́. Màmá Ṣúkúrà mo ní kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ pọ̀ láàárọ̀ rẹpẹtẹ. Màmá Abdullahi ẹ ṣọdún ọdún ní o. Mo ní lọ́lá Ọlọ́run ọba èkúkú ní fọdún eléyìí ṣòpin. Àwọn ọmọ lọ́rọ̀ mi wá dé tòní. Wọ́n pẹ́ Dúdúyẹmí wá bá ń koríkì abiyamọ rere. Wọ́n ní ń bá wọn kí ìyá wọn. Wọ́n mọ̀ pé ìyá làlábàrò ọmọ lọ́jọ́ ògúnlé. Ìyá tó dúró tọmọ lọ́jọ́ ìṣòro.